Tulayi wa barakatu ṣe ti rí ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú okó ẹ̀ kí ni okó ọ̀gẹ̀dẹ̀ kí ni bí mèrú kọlọ yẹn là ń pè lókó ọ̀gẹ̀dẹ̀ a máa fi ṣàlàyé fún yín tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí nǹkan ọmọkùnrin ó dẹnu kọlẹ̀ ìdákọ́lẹ̀ aróbòsá aróbòkú wọ́n mú nǹkan ọmọkùnrin ó nídìí nǹkan ajíra nǹkan ìmárale àtọ̀ ẹ̀ ò lè dọ́mọ àtọ̀ gbẹmọ lára àtọ̀ ẹ̀ ń block ẹ má bá mi ká lọ. ẹ wo gitẹ ń wò tó ṣe fíofío lókè yìí òun là ń pè ní igi sápó tí Yorùbá máa ń ní aṣọ ńláńlá ní sápó ń dá. ẹ wá bá mi gẹ́ẹ̀tì gbòǹgbò igi sápó rúùtù igi sápó yẹn nìkan ni ṣe wọn pa àwọn iṣẹ́ yìí lóríṣiríṣi eléyìí tí mo ń kọ yín gbòǹgbò igi sápó yẹn nìkan lẹ nídìí rúùtù ẹ máa tẹ̀lé mi ká lọ. wọ́n bá mú nǹkan ọmọkùnrin lórí èké yìí àbó rẹ̀ nǹkan ọmọkùnrin bẹ́ẹ̀ ni. ṣé ti rí ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ wo gé ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ rí i pé agé lórí ẹ rí i pé ọ̀gẹ̀dẹ̀ yìí sìn ó ti wù mí abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ èyí tó ń yọ èyí tó ṣẹ̀ṣẹ̀ yọ tó ṣe dòòrò bí nǹkan tá à ń fi ṣiṣẹ́ yìí á wàá gé abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ yìí á gé tá a bá ti gé ẹ jẹ́ ká papọ̀ mọ́ àwọn ètò tí mo ń kọ́ wa yìí lórí nǹkan ọmọkùnrin tó bá mú ike yìí nínú ìpèníjà tó bá òkú dojú kọ̀ọ̀kan lọ́mọkùnrin ẹ máa bá mi ká lọ. ẹ wá bá mi gẹ́ẹ̀tì egbò alẹ́ ẹ ti rí ẹ bá mi gẹ́ẹ̀tì egbò alẹ́ ẹ bá mi gẹ́ẹ̀tì egbò igi idí ẹ bá mi gẹ́ẹ̀tì ẹ bá mi gẹ́ẹ̀tì ẹja òjìjí electric fish ẹ bá mi gẹ́ẹ̀tì oko esé ẹ gẹ́ẹ̀tì ẹ wá gẹ́ẹ̀tì ìyèré àti kànáfùrù ẹ sọ gbogbo nǹkan wọ̀nyí di powder farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680 charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization tó bá ti sọṣẹ́ ìdí powder tán ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ kì í yáyàn gbẹ kì í ṣe nǹkan kan wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ni ẹ̀jẹ̀ ò débi nǹkan ọmọkùnrin mọ́ ibi iṣan yẹn ẹ̀jẹ̀ ò flow ń bẹ̀ dáadáa àtọ̀ ẹ̀ kò rí àtọ̀ gbẹmọ lára kì í rìlíìsì nǹkan kan tó bá ti ṣe kinní tán gbogbo nǹkan tó jẹ́ erectile dysfunction yányán ló ń ṣiṣẹ́ fún both natural and spiritual ó wà effective gidi. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ lè máa fi omi tó lọ́wọ́rọ́wọ́ mu wọ́tà kẹ́ máa fi lo ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ẹ lè lo ògì ẹ̀kọ kẹ́ máa fi lò láàárọ̀ àti lálẹ́ ó dẹ̀ tún lè lò ní wákàtí kan àbí wákàtí méjì tó bá kù wákàtí kan tó kù wákàtí méjì tẹ́ ẹ bá fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó yìí ó wà effective wọ́n mú ní o wọ́n ṣe kí ni o go and do it dẹ̀ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ẹ̀yin náà mọ̀ pàwọ̀ kì í fi irọ́ sílẹ̀ gbogbo nǹkan táwọn à ń ṣe àwa fẹ́ practical ẹ̀ la fi mú wálé ọ̀kọ̀ọ̀kan à ń ṣàjọ ni a fẹ́ ṣe ni àwọn èèyàn kan ló make order fún afàsìkò yìí ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa rajà tẹ́ ń bẹ̀ wá sẹ́ apádà sí aburú òní kàn yín láíláí ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé kò ní gbérí mọ́ ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 àwọn egbòogi lẹ́ ń wò lẹ́yìn wa yẹn tó ti wà refined ẹ ti rí àwọn ni made in India packed in South Africa àbáyọ̀ polówó ẹ̀ àwa ọlọ́run fi kẹ́ àwa la sí bó ṣe wà miracle leaves ní ẹ ti ráhùn product wa lóríṣiríṣi transformer wà ń bẹ̀ caterpillar wà ń bẹ̀ bulldozer wà ń bẹ̀ memory booster wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni powder fún prostate enlargement ẹni tó ní sétọ̀ ẹni tó ní urinary tract infection all in one wà ń bẹ̀ caterpillar fóbìnrin tó wojú ọlọ́run bá fọ́mọ all in one gbogbo nìṣe ni gbogbo iṣẹ́ gbogbo nǹkan ló lè wò except ikú nìkan prevention ni treatment ni cure ni wọ́n wà effective they are all powders ẹ contact wa ètò àwẹ́wà wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò sàárà wà ètò àdúrà wà àwọn àlàlí powder wà special tá a máa dídì méjì fún yàn ètò ọ̀ǹtún wà tá a máa ọ̀ǹtún fún yàn bóyá alukuran ló gbà bóyá alukuran lọ́rọ̀ ẹgbẹ́ àbó nídìí àwọn verse alukuran àbó nídìí orúkọ ọlọ́run àbó nídìí ká pa àwọn nǹkan kan pọ̀ tá a dídì ṣe tó jẹ́ special powder nírú àwọn ìgbìmọ̀ máa fi hàn yín wọ̀nyẹn yàtọ̀ sáwọn product ẹ wo orúkọ la fẹ́ ṣe ń sìn báyìí tí mo ń kọ yín special là ń pè irú afẹ́ jáde tán sí irú ẹnìyẹn ó yàtọ̀ sí pé kẹ́nìyẹn ra transformer 1100 power fún nǹkan lọ́mọkùnrin irú ilé ìsìn afẹ́ jáde kéèsì ẹ ti gbẹnu tán lórí nǹkan lọ́mọkùnrin afẹ́ jáde sí ni ọṣẹ ẹ wà láwọn nǹkan lọ́mọkùnrin máa mú wá fún yín lóríṣiríṣi tested and confirmed
ṣùgbọ́n Ọlọ́run confirm ju gbogbo nǹkan lọ torí inna l'izzata lillahi jami'an gbogbo agbára Ọlọ́run bá lónìí ẹ fi fídíò yìí ránṣẹ́ ẹ pè wá fẹ́ ike ìpeni níjà tó bá wù kó dojú kẹ̀dá bí sí ní láì tààlà àwọn òní sí kírẹ́fìjì fún yín láti evil world Ọlọ́run làwa máa pè kó wá dá sọ̀rọ̀ yín àti nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ẹ̀ẹ́dẹ̀ dúpẹ́ fọ́lọ́run ẹ̀kọ́ tá a kọ́ káàkiri àgbáńlá ayé ni kì í ṣe pa àfò sí iṣẹ́ tó ń bí wa sínú ẹni tá a dẹ̀ wá káàkiri lọ India lọ China lọ Arab country Asia continent rather láfíríkà náà the same thing ká máa sọ̀rọ̀ pé Nàìjíríà so kò sí nǹkan tó fẹ́ sọ o bẹ́ẹ̀ ni wàmọ́ uti tún mínàlì ilimi ilẹ̀ akọ̀lélà èyí tá a dẹ̀ ń sọ inú àfi ṣèyànràn introduction ni látúnṣàkú àǹfùsàkún owó alámọ̀bìmọ̀ ní ìtakọ̀ a try láti pẹ̀ra wa ní nǹkan Ọlọ́run ọba nìkan gbogbo